الحق من ربك فلا تكونن من الممترين. الحمد لله الذي كرم أمة محمد بشهر رمضان، وهو الذي خلق جميع المخلوقات وفضل بعضها على بعض، خلق الأيام وفضل بعضها على بعض، خلق الليال وفضل بعضها على بعض، خلق الشهور وفضل بعضها على بعض، وهو رب العرش العظيم. والصلاة والسلام على رسول الله. adúpẹ́ fún Ọlọ́run Ọba, àyìn Ọlọ́run Ọba, bàbá Ọlọ́run Ọba náà, àwa Ọlọ́run Ọba lọ́bọ̀ olùrànlọ́wọ́, àwa Ọlọ́run Ọba lọ́bọ̀ olùdúró tì ní, bẹ́ẹ̀ náà ni àwa Ọlọ́run Ọba lọ́bọ̀ olùforíjì ní. Àkí gbogbo àwọn ìyá tí wọ́n wò wá nílé lóko lájò, pàtàkì jùlọ àwọn iléeṣẹ́ AL-HAQQU TV. Akíyín Ọlọ́run baba lékè ọlá kí ó bá wa san yín ní ẹ̀san olóore. Naam, akíra wa ká kú ládàá inú oṣù Ramadan tí a wà yìí báyìí. Ọlọ́run baba lékè ọlá, à ń bẹ ni o, àwa náà tá a bẹ̀rẹ̀ ní kó jẹ́ ká parí ẹ̀, má jẹ́ ká fi dáwọ́ ẹnìkọ̀ọ̀kan wa, ọlá títóbi Ọlọ́run. Naam, ní báyìí a wà ní ìlú Ìlọrin lọ́dọ̀ àfáà wa àgbà ni tó ṣe ká ní pé gbogbo èèyàn náà ló mọ̀ wọ́n. Kódà bí Ìlọrin ṣe tó yìí, ìrò ń pè èèyàn kò sí níbẹ̀ tí ó mọ̀ wọ́n títí délùú Benin ni. Àwa Benin gan lára tí ń jà ń pé ká gbé bàbá yìí wá sí ìlú, ká máa wá gbé bẹ̀, ká gbà wọ́n wá lọ́dọ̀ àwọn ará Ìlọrin. Ṣùgbọ́n àfáà wa Abdullahi ọ̀kan làwọn wọ́n ń sọ fún alánà ń pé káwọn ará Ìlọrin kan tó fún ẹ ní ìwé ìgbélú báyìí lásán, kan tó mú ẹ lọ́dọ̀ ọba, iṣẹ́ ló ṣe kò rọrùn tó. Ọlọ́run baba lékè ọlá ló ṣe ní rọrùn fún gbogbo wa. Àwa lọ́dọ̀ wọn báyìí ní ìlú Ìlọrin, àwa gbé gbohùngbohùn fún wọn kí wọ́n bá wa sálámà, kán sì dáwọ́kọ ara wọn, kán kí iléeṣẹ́ AL-HAQQU TV kán dáwọ́kọ ara wọn fún gbogbo àwọn ẹni tí wọ́n ń wò wá. falyatafaddal mashkura. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحابته والتابعين لهم بإحسان إلى يوم الدين وبعد. فالسلام عليكم ورحمة الله وبركاته. السلام ورحمة الله وبركاته. lẹ́yìn tí a dá ọpẹ́ fún Olúwa Allah subhanahu wa ta'ala, ọba tí ó dá wa sí títí inú oṣù Ramadan tí a wà yìí, ọba tí ó tún yọ̀ǹda fẹ́ni kọ̀ọ̀kan wa lẹ́yìn ìgbà tí a ti dágbére fún Ramadan nínú oṣù tó kọjá, nínú ọdún tó kọjá. A sì ń jẹ́ ìran lọ́dọ̀ Ọlọ́run Ọba, ìran kan lọ́dọ̀ Ọlọ́run Ọba pé k'Ọlọ́run Ọba kó tún yọ̀ǹda tọdún yìí fún wa, kó sì tún yọ̀ǹda púpọ̀ nínú Ramadan fún wa lórí ilẹ̀ ayé, lórí òkè yèpẹ̀. Ọlọ́run Ọba sì ṣe bẹ́ẹ̀. tó abẹ́ Ọlọ́run Ọba Allah subhanahu wa ta'ala tọdún tí ń bọ̀ náà àtọ̀pọ̀lọpọ̀ ọdún láyé, Ọlọ́run mọ́sá jẹ́ kí ó rọrùn fún wa láti ṣe. Àmín. ọlájọ́ kan sọ Ọlọ́run Ọba. Bákan náà ta tọrọ àlékún kí Ọlọ́run Ọba ní Ọlọ́run Ọba fásíwájú ẹ̀dá Nabi sallallahu alaihi wasallam, àwọn ará ilé àtàwọn sàhábà àti gbogbo ẹni kọ̀ọ̀kan wa náà tí àjọmọlẹ́yà Nabi sallallahu alaihi wasallam káàkiri àgbáńlá ayé títí di ọjọ́ gbẹ̀dẹ̀ al-qiyama. Mo kí gbogbo àwọn tí wọ́n ń wò wá káàkiri gbogbo ibi tí Ọlọ́run Ọba Allah subhanahu wa ta'ala ti ń yọ̀ǹda fẹ́ni kọ̀ọ̀kan wa láti máa wò wá lásìkò tá a wà yìí, àti àǹláǹfààní àti wo iléeṣẹ́ AL-HAQQU TV àti wọ́n ń gbé àwọn ètò ìdánilẹ́kọ̀ọ́ nípa ẹ̀sìn oríṣiríṣi wá fún wa. Ọlọ́run má jẹ́ kí iléeṣẹ́ náà kó bàjẹ́ láíláí, iléeṣẹ́ náà Ọlọ́run má jẹ́ ó jóná, ọlájọ́ kan sọ́nà ọba. gbogbo àwọn tí wọ́n jẹ́ òṣìṣẹ́ iléeṣẹ́ náà Ọlọ́run má ṣe máa bá wa gbé wọn sókè o, Ọlọ́run má ṣe máa bá wa ṣàlékún dáadáa wọn. gbogbo àwọn tí wọ́n sì ń ran iléeṣẹ́ náà lọ́wọ́, Ọlọ́run má ṣe máa bá wa ṣàlékún dáadáa wọn, Ọlọ́run má jẹ́ kan lọlẹ̀ láíláí. gbogbo àwọn tó sì láníyàn pé àwọn fẹ́ràn iléeṣẹ́ lọ́wọ́ náà Ọlọ́run má ṣe bá wa ràn wọ́n lọ́wọ́ o, ọlájọ́ kan sọ́nà ọba. orúkọ èmi tí màá máa bá yín sọ̀rọ̀ tí àdìjọ wà lórí ètò, àwọn náà ni Abdulrozak bun Hassan al-Ejigbowi, àwọn èèyàn máa ń pè mí ní Ejigbo, tí mo fi ìlú Ìlọrin tí mo fi ṣe ibùgbé. Èmi náà ni ọmọ ìyá yín tí màá máa bá yín sọ̀rọ̀ pẹ̀lú ògo Ọlọ́run Ọba Allah subhanahu wa ta'ala. Naam. Naam, ó kọ àwọn àfáà wa ní ẹ ti gbọ́ ni, àwọn àfáà wa Sheikh Abdulrozak Ejigbo, kí Ọlọ́run Ọba kí ó bá wa san wọ́n ní ẹ̀san olóore. Ìbéèrè wa ti àkọ́kọ́ á lọ sórí ẹ̀. Òun náà ní pé kí ni àwọn orúgun àwẹ̀, gẹ́gẹ́ bí a ṣe wà nínú àwẹ̀ yìí, kí ni orúgun rẹ̀
tí ẹ lè ṣàlàyé fún wa ìbéèrè wa ti àkọ́kọ́ òun náà ni náà. Naam, Ọlọ́run yóò san yín lẹ́san rẹ̀. Nínú àwọn ìmọ̀ tí ó jọ́ràn yàn lé wa lórí gẹ́gẹ́ bí mùsùlùmí òun náà ni kí a mọ àwọn orígun àwẹ̀. Àwọn orígun àwẹ̀ yìí ó ṣe pàtàkì gan nínú àwẹ̀ wa gbígbà. Ṣùgbọ́n kí n tó lọ síbẹ̀, mo rántí pé ní ìbẹ̀rẹ̀ ìdánilẹ́kọ̀ọ́ ọ̀rọ̀ kan fẹ́ ń ṣe bí ẹni wáyé tó yẹ pé gbogbo wa lè máa gbọ́ yé bákan tó jẹ́ sí pé àṣìṣe tó kàn sá sórí ahọ́n ni bóyá ìfẹ́ pé Ọlọ́run ní bàbá. So eléyìí báyìí àṣìṣe tó kàn sáré wá sórí àwọn ni kì í ṣe pé tí wọ́n gbà lérò nìyẹn. Ọlọ́run bá yóò ṣe dáadáa fún gbogbo wa pátá. Ọlájọ kan sọ Ọlọ́run bá. Àṣẹ rí orígun àwẹ̀ méjì náà ni. Méjì lórígun àwẹ̀. Alákọ̀ọ́kọ́ alimsaku anil muftirati min tulu'il fajri ila ghurubi shams. Òun náà ni kí a kóra dúró kó ń bi àwọn nǹkan tí ó máa ń túni lẹ́nu. Àwọn nǹkan tó máa ń ba àwẹ̀ jẹ́ ká kóra dúró fún àwọn nǹkan yẹn. Látìgbà tí alfajari tó bá ti yọ títí di ìgbà tí òòrùn fi wọ̀. So nǹkan alákọ̀ọ́kọ́ nìyẹn. Torí pé Ọlọ́run Ọba Allah subhanahu wa ta'ala sọ wípé wakulu washrabu hatta yatabayyana lakumul khaytul abyadu minal khaytil aswadi minal fajr thumma atimmu siyama ila al-layl wala tubashiruhunna wa antum aakifuna fil masajid fala tubashiruhunna wa antum aakifuna fil masajid. So àyà yìí ó jẹ́ kó wá wípé a máa ń kóra dúró kúrò níbi gbogbo àwọn nǹkan tó máa ń bàwẹ̀ jẹ́ láti ìgbà tí alfajari bá ti yọ min tulu'il fajr so títí dìgbà tó ń wọ̀. Òun ni hatta yatabayyana lakumul khaytul abyadu minal khaytil aswadi minal fajr. So kọ́lọ́run wa kó dáhùn kó ṣàánú wa èyí jẹ́ nǹkan alákọ̀ọ́kọ́ ọ̀ràn yẹn ni. Nǹkan ẹlẹ́ẹ̀kejì nínú àwọn orígun àwẹ̀ òun náà ni àkíyá ní àníyàn kádà níyàn. So àníyàn dídà gbogbo ẹnikẹ́ni tó bá fẹ́ gbààwẹ̀ gbọ́dọ̀ dàníyàn wípé mo fẹ́ gbààwẹ̀ fọ́lọ́run Ọba Allah subhanahu wa ta'ala tó bá jẹ́ sí pé àwẹ̀ ọ̀ràn yẹn ni. Àwọn àwẹ̀ ọ̀ràn yẹn sì ní mẹ́rin ni wọ́n. So Ramadan ta wà nínú èyí alákọ̀ọ́kọ́ nìyẹn. Ẹlẹ́ẹ̀kejì òun náà ni àwọn àwẹ̀ ìtanràn. Àwọn àwẹ̀ téèyàn máa fi ń ṣe ìtanràn tá a bá dáràn. Àwọn àwẹ̀ tọ́lọ́run bá gbé kalẹ̀ ká fi ṣe ìtanràn àwọn ọ̀ràn yẹn. Ẹlẹ́ẹ̀kẹta òun náà ni sísan gbèsè àwẹ̀ tí èèyàn láǹfààní àti gbà ní Ramadan. Ẹlẹ́ẹ̀kẹrin òun náà ni àwẹ̀ nadhir, àwẹ̀ ìbúra, àwẹ̀ lérí téèyàn bá lérí pé èèyàn fẹ́ gbà fọ́lọ́run Ọba. So àwọn àwẹ̀ yìí bùkátà àníyàn ọ̀ràn yẹn ni. Tó bá jẹ́ pé àwẹ̀ títí àgbàgbọ́ rẹ ni àwẹ̀ tí èso ọ̀ràn yẹn èèyàn bá máa dà níyàn kó jẹ́ sí pé téèyàn bá kàn ṣàfẹ́kù oúnjẹ kó lóun bẹ̀rẹ̀ sí máa gbàwẹ̀ lọ ìyẹn wọlé. Ṣùgbọ́n tó bá jáwé ọ̀ràn yẹn bí irú Ramadan ta wà nú ẹ̀ èèyàn gbọ́dọ̀ dà níyàn lórí àwẹ̀ yẹn. So bí ìbéèrè yẹn bí dáhùn rẹ̀ ṣe rí nìyẹn. Naam, ẹ̀rí lórí yẹn onígbọ́dọ̀ Ànábì sallallahu alaihi wasallam tó sọ pé innamal a'malu binniyat, innamal a'malu binniyat. So ìyẹn jẹ́rìí alákọ̀ọ́kọ́. Ẹlẹ́ẹ̀kejì òun náà ni hadithu tí Anas bin Malik radiyallahu anhu tó gbà wá látọ̀dọ̀ Ànábì sallallahu alaihi wasallam. Ànábì ní man lam yubayyiti siyama qabla al-fajri fala siyama lah. Gbogbo ẹnikẹ́ni tí ò bá dà níyàn pé òun fẹ́ gbàwẹ̀ síwájú kálífàjárì tó jáde irú ẹni bẹ́ẹ̀ ò láwẹ̀ ọjọ́ yẹn. So á dà níyàn àwẹ̀. So bí ìdáhùn béèrè yẹn ṣe rí nìyẹn. Naam. Tó a dúpẹ́ fún àwọn Sheikh wa Abul Rozak Ejigbo. Ìbéèrè wa tí ó ṣe ẹlẹ́ẹ̀kejì òun náà ni pé kí ni ìdájọ́ kí ẹ dà níyàn fún àwẹ̀, kí ni ìdájọ́ rẹ̀, àti pé ìbò láyé rẹ̀ ṣé èèyàn máa ń dà níyàn sí ọkàn ni àbí èèyàn máa sọ jáde ẹ̀rí pẹ̀lú àsìkò gangan nìyẹn máa ń da àníyàn yìí báyìí. Ìbéèrè wa ni Ọlọ́run sọ fún yín, Ọlọ́run ṣe nírọ̀rùn fún yín. Àmín. Ìbéèrè bíi mẹ́ta náà ni àwọn bọ́ sábẹ́ eléyìí. Alákọ̀ọ́kọ́ òun ni pé kí ni ìdájọ́ àníyàn dídà níbi àwẹ̀. Ìdájọ́ rẹ̀ òun ni pọ́nrán àyàn ni. Gbogbo ẹnikẹ́ni tí ò bá dà níyàn àwẹ̀ irú ẹni bẹ́ẹ̀ ò láwẹ̀. Bákan náà orígun kan gẹ́gẹ́ bí a ṣe sọ ṣáájú níbi ìbéèrè tó ṣáájú eléyìí báyìí, orígun kan nínú àwọn orígun àwẹ̀, orígun méjì làwẹ̀ ni, orígun ẹlẹ́ẹ̀kejì làníyàn dídà. So yẹn gbọ́dọ̀ dàníyàn lórí àwẹ̀ tí yẹn bá fẹ́ gbà. So eléyìí ló túmọ̀ sí pé ọ̀ràn yẹn ni. Nítorí pé tí a bá ti pè nǹkan kan ní orígun iṣẹ́, tá a pè nǹkan ní rukunun min arkani iṣẹ́ kan, tá a pè kan ní orígun kan náà orígun iṣẹ́ yẹn, tí orígun yẹn ò bá ti lè ṣe lára sẹ́yìn ti bàjẹ́. So ọ̀ràn yẹn ni ká dàníyàn, ọ̀ràn yẹn sì ni kí àmì orígun kan sì ló jẹ́. Eléyìí jẹ́ alákọ̀ọ́kọ́. So ẹlẹ́ẹ̀kejì òun ni pé ayé
ibo láyé àníyàn ǹjẹ́ a máa ń dà níyàn pẹ̀lú ẹnu ni àbọ̀kànlá níyàn wà so eléyìí tí ò sí apá lórí ẹ̀ lọ́dọ̀ àwọn àfa ó ní wípé àníyàn mahallu halqalb ọkàn òun láyé àníyàn a kì í dà níyàn pẹ̀lú ẹnu a kì í dà níyàn so àníyàn ò sì ní gbólóhùn kan téèyàn máa ń wí so ìta bá ti dì sọ́kàn ìta bá ti nílẹ̀mí àníyàn tá a bá ti gbé sẹ́mi wa lórí àwẹ̀ yẹn so òun náà ni àníyàn náà ìbéèrè ẹlẹ́ẹ̀kẹta òun ni pé kílà àsìkò wo la máa ń dà níyàn yẹn so eléyìí ti wá nínú hadithu tí mo kà lẹ́ẹ̀kan Ànábì ní man lam yubayyiti siyama qabla al-fajri fala siyama la gbogbo ẹni yòówù tí ò bá ti dà níyàn àwẹ̀ síwájú kálífàjárì tó yọ irú ẹni bẹ́ẹ̀ ò láwẹ̀ so á dà níyàn àwẹ̀ yẹn so qabla al-fajri walaw bi daqiqatin wahidatin kódà kó jẹ́ sí pé ìṣẹ́jú kan síwájú alfajari òun ni a ti la dà níyàn yẹn so kọ́sà tó di pé alfajari yọ lágbọ́dọ̀ ti dà níyàn yẹn tá alfajari bá ti lè yọ tán èèyàn ò láwẹ̀ mọ́ so a dà níyàn yẹn síwájú kálífàjárì tó yọ so àsìkò tá a máa ń dà níyàn àwẹ̀ ọ̀ràn yẹn nìyẹn naam. tọ́ a dúpẹ́ fún Ọlọ́run ọba Sheikh ìbéèrè yìí báyìí ògbà tí ẹ̀ ń fún èsì lẹ́ẹ̀kan mo fẹ́ jẹ́ kí ẹ ṣàlàyé ẹni tá a bá ti pe àwọn nǹkan kan ní àwọn oògùn nǹkan kan tọ́kan bá ti dínú ẹ̀ ó súnmọ́ kó ba èyí tó kù jẹ́ ẹ bá wa ṣàpèjúwe ẹ̀rí káwọn èèyàn kan fi gbọ́yé ẹlẹ́kejì ni pé ẹni àníyàn inú ọkàn ni àníyàn ń gbé kí lẹ fẹ́ sọ fún wa fún tá a bá fẹ́ wọ aṣọ haram tí wọ́n mọ̀ náà takọ̀ gbólóhùn níyà yẹn jáde kí lẹ sọ fún wa nípa rẹ̀ ẹ dákun ẹ bá wa ṣe ní ṣókí Ọlọ́run bá wa san yín lẹ́san. àmín ẹ ṣeun àwọn ìbéèrè pàtàkì gan so nígbà tó wá jẹ́ sí pé ọ̀rọ̀ nígbà tá a bá fẹ́ bẹ̀rẹ̀ ihram tá a bá fẹ́ gbé ihram ìgbà tó pé òun lẹ fi béèrè lẹ́ẹ̀kejì ẹ jẹ́ kí n wá fi ọ̀rọ̀ hajj náà ẹ jẹ́ kí n fi ṣàlàyé rúkúnù tẹ́kọ̀ fi béèrè lákọ̀ọ́kọ́ torí pé ẹni kí n fún wa lápèjúwe pé orígun kan tó bá ti lè yẹ kúrò lára ṣe ṣẹ́hùn ti bàjẹ́ ṣùkà fún wa lápèjúwe ẹ jẹ́ ká má pèjúwe wa lórí hajj náà. ẹ wo àrọ̀fá dídú ní àrọ̀fá rúkúnù min arkanil hajj orígun kan gbòógì nínú orígun iṣẹ́ hajj ni gbogbo ẹnikẹ́ni tó bá lọ sí hajj tí ò bá ti lọ sí àrọ̀fá kó ṣe gbogbo iṣẹ́ tó kù nínú iṣẹ́ hajj ṣùgbọ́n kò lọ sí àrọ̀fá irú ẹni bẹ́ẹ̀ ò ní hajj nítorí pé orígun kan lélẹ́yìí jẹ́ nínú orígun iṣẹ́ hajj so bẹ́ẹ̀ náà ni bóyá kíyàn ṣe rùkú ẹ̀ nísìn àbí kíyàn dìde máìl kúdìrọ̀ kíyàn dìde láti kírun lẹ́ni tó lágbára láti dìde àbí ká tẹ̀ kọ̀kọ̀ nígbà tí a bá dé àyè ibi tó yẹ ká ti tẹ̀ kọ̀kọ̀ lórí ìrun gbogbo àwọn eléyìí rúkúnù ni kódà kéèké suratul fatiha tí orígun kan nínú àwọn orígun tá a wí bó ṣe pọ̀ tó lórí ìrun yẹn tí kan bá ti lè kúrò ńbẹ̀ ìrun ti bàjẹ́ pátápátá nìyẹn gbogbo ohun tó kù ti bàjẹ́ nìyẹn. ìbéèrè ẹlẹ́ẹ̀kejì nítorí ẹni ká ṣe ní ṣókí ó ní pé nígbà tá a sọ wípé àníyàn nu ọkàn ló máa ń wà òkè kí wàá la fẹ́ ṣe pẹ̀lú ọ̀rọ̀ ihram ẹni tí ó fẹ́ bẹ̀rẹ̀ iṣẹ́ hajj ṣẹ́rí ihram òun náà ni ìdàníyàn pa fẹ́ bẹ̀rẹ̀ hajj náà ń pè ní ihram ọkàn ní aṣọ ni ọ̀pọ̀lọpọ̀ àwọn mùsùlùmí rò pé aṣọ yẹn gẹ́gẹ́ náà ń pè ní ihram aṣọ yẹn ó kàn jẹ́ aṣọ téèyàn ó gbé nígbà téèyàn bá ti bẹ̀rẹ̀ téèyàn bá ti wọnú iṣẹ́ ihram ni naam iṣẹ́ ihram àníbẹ̀ àmọ́ ń dà níyàn sókè ni wọ́n ní kí la fẹ́ sọ níbi yẹn ẹnu gbogbo àwọn onímọ̀ kò wí pé àníyàn kìí ṣe orí ahọ́n ni máa ń gbé àyàfi níbi àyè yẹn nìkan nígbà tí a bá fẹ́ bẹ̀rẹ̀ tá a bá fẹ́ gbé ihram àyè yẹn nìkan láti máa ń ṣe kíni láti máa ń dà níyàn sókè á dà níyàn yẹn pẹ̀lú ẹnu tó bá ti lè yàtọ̀ sí yẹn gbogbo àníyàn iṣẹ́ tó kù a máa ń dà inú ọkàn ni máa ń gbé iṣẹ́ ọkàn ni qawlul qalbi ni ọ̀rọ̀ inú ọkàn ni kìí sọ̀rọ̀ orí àwọn náà bí lè ṣe jẹ́ nìyẹn. tọ́ òun náà ni àti gbọ́ yẹn gbogbo àwọn tí wọ́n ń wò wá nílé àlàyé náà ni àwọn Sheikh wa Abul Rozak Ejigbo wọ́n ti ṣe fún wa ni. naam ìbéèrè wa tí ó jẹ́ ti ìkẹyìn òun ni pé ǹjẹ́ ó tó àbí ọ̀ranyàn ni fún wa tí a bá ti ó tó ní ìbéèrè ó tó ní àníyàn pé a fẹ́ bẹ̀rẹ̀ oṣù Ramadan lápèjúwe ká dà níyàn lákọ̀ọ́kọ́ bẹ́ẹ̀ ṣe sọ pé àníyàn yẹn ká tó kí alifájà kó tó yọ ni àbí ok ṣé àníyàn nìkan ó ti tó fún gbogbo oṣù àwẹ̀ náà àbí ìjojúmọ́ lámàdàníyàn náà lẹ́ẹ̀kọ̀ọ̀kan lámàdàníyàn tá a bá gbà tó nísìn tó bá dọ̀la a tó dàníyàn mi ó bá dọ̀tún la títí àfìgbà ọgbọ̀n náà àbí mọ́kàndínlọ́gbọ̀n náà ṣé àmàdàníyàn lójoojúmọ́ àbí àníyàn tá a bá ti dà níbi dáyà Shahr Ramadan yẹn ó ti tó fún gbogbo àwọn èyí tó kù náà. ẹ ṣeun olóòtú ṣẹ́rí ìbéèrè tí ẹ béèrè yìí ó pàtàkì gan torí pé nínú àwọn nǹkan tí àwọn mùsùlùmí tí wọ́n jẹ́ olùgbàwẹ̀ tí a ní bùkátà sí ni ìsì máa ń dẹ̀lómi láàmú eléyìí tó jẹ́ ọ̀ranyàn
ó ní àníyàn tí a bá fi wọlé sínú Ramadan yẹn ṣe rí àníyàn tí a bá dà níjọ́ alákọ̀ọ́kọ́ tá a fẹ́ bẹ̀rẹ̀ Ramadan so àníyàn yẹn ti tó wa láti fi bẹ̀rẹ̀ Ramadan títí dé parí ó ti tó wa bẹ́ẹ̀ so ṣùgbọ́n kò sí nǹkan tó burú ó dáa tó bá jẹ́ pé lójoojúmọ́ à ń dà níyàn kọ̀ọ̀kan fún àwẹ̀ kọ̀ọ̀kan ló ti bá yín sìn so eléyìí báyìí kò sí nǹkan tó burú bẹ́ẹ̀ ṣùgbọ́n eléyìí tó jọ́ràn yẹn tí a gbọ́dọ̀ má ṣe tó yìí jẹ́ pé tá a bá ti ṣe ó ti tó wa lọ́dọ̀ Ọlọ́run ọba àlekẹ́lá láti bẹ̀rẹ̀ àti láti títí dé parí òun náà ni àníyàn ìbẹ̀rẹ̀ Ramadan yẹn ní òru alákọ̀ọ́kọ́ tí a fẹ́ bẹ̀rẹ̀ Ramadan yẹn ká dà níyàn yẹn ó ti bá yín sìn so eléyìí báyìí pàtàkì gan mo dẹ̀ sọ kíní kalẹ̀ kan mo ní àwẹ̀ ọ̀ràn yẹn yàtọ̀ fún àwẹ̀ náfìlà tó bá jẹ́ àwẹ̀ náfìlà ni hadithu yawa Aisha radiyallahu anha jẹ́ kó yọ wípé dakhala alayya nabiyyu sallallahu alayhi wa sallam dhata yawmin anabi sallallahu alayhi wa sallam wọlé tọ̀ mí lọ́jọ́ kan anabi wa sọ pé hal indakum min shay'in ǹjẹ́ ní nǹkan kan lébi yawa Aisha ní kò sí nǹkan kan anabi ní inni idhan sa'imun anabi ní tó wá rí bẹ́ẹ̀ mo ń gbàwẹ̀ náà nù so ẹ rí pé nígbà táwọn ẹbí wo oúnjẹ tí ó jẹ tí ò rí náà lọ bẹ̀rẹ̀ lọ́dà sáwẹ̀ àwẹ̀ náfìlà nìyẹn ṣùgbọ́n tó wáyé páwẹ̀ ọ̀ràn yẹn bí Ramadan yìí ni òru síwájú kálífàjárì tó yọ agbọ́dọ̀ dà níyàn rẹ̀ so ìkan tá a bá wá dà níbẹ̀rẹ̀ ohun ti tó wa láti lò títí tá a fi parí àwẹ̀ so tá a bá wá ń dà jujúmọ́ náà kò láì fi nínú òfin ṣẹ̀ríà bí ìṣirí nìyẹn. tọ́ Ọlọ́run bá wa san yín ní ẹ̀san olóore ǹjẹ́ àwẹ̀ Ramadan tí ò bá jẹun fi gbàwẹ̀ yìí báyìí yàní o jí Ọlọ́run ò jí ẹ lásìkò tí o fẹ́ gbàwẹ̀ kó tó jí wọ́n ti kírun bù ṣe kó tó jí àìmọ́ jẹun rẹ ṣé o lè gba àwẹ̀ bẹ́ẹ̀ gẹ́gẹ́ bí ẹ sọ ń pé ńgbà tí Ànábì wa Muhammad tó délé tó béèrè oúnjẹ tí kò sí oúnjẹ ilẹ̀ sì ti mọ́ dáadáa àsìkò zuru àbí ilẹ̀ ti mọ́ ṣá ó sì wá dàníyàn àwẹ̀ lẹ́kan pé tó òun kò mọ gbàwẹ̀ lọ ǹjẹ́ a lè ṣe bẹ́ẹ̀ fún Ramadan lẹ́yìn ìgbà tí wọ́n kí àsùnbà bù ṣe lòun wá jí kò sì jẹun ó lè fi gbàwẹ̀ lẹ́kan ní àbí báwo ni ẹ rí àríyìn sí náà. ìdáhùn méjì ni màá fẹ́ fi tàn mọ́lẹ̀ sí ìbéèrè tí ẹ béèrè yìí ìdáhùn alákọ̀ọ́kọ́ ni pé tó bá yẹ pé nìyẹn ti dà níyàn tẹ́lẹ̀ síwájú kó tó sùn lálẹ́ àbí ó dà níyàn lóru náà so ṣùgbọ́n àsìkò tó lóun ó jíjẹ sààrì Ọlọ́run ọba ò kádàrá pé kó jí Ọlọ́run ọba ò jí Ọlọ́run ọba ò mọ jíjí wá so nígbà tí ó jí sí wọ́n ti pèrò àsùbà àlùfájàrí ti yọ so irú ẹni bẹ́ẹ̀ ó lè máa gba àwẹ̀ rẹ̀ lọ Ọlọ́run ọba àlékè lọ́gbà nítorí pé ìjẹsàárì kò sí nínú àwọn nǹkan tó jọ́ràn èèyàn lórí aláwẹ̀ nínú àwọn mustahabatu sawm awi siyam eléyìí tó bá wù wá nínú méjèèjì nínú àwọn nǹkan tó jẹ́ iṣẹ́ àṣegbọrẹ iṣẹ́ ládá tí èso ọ̀ràn èèyàn nínú àwẹ̀ gbígbà ní ká jẹsàárì arábìnrin tasaharu fa inna fi sahuri baraka anábìnrin máa jẹsàárì torí pé dájú ń bẹ ń bi sàárì jíjẹ àlùbáríkà tó pọ̀ so ṣùgbọ́n ẹni tí ó bá jẹ sàárì kò kó bá wẹ̀ rẹ̀ ọ̀tọ̀ ní ládàá sàárì ọ̀tọ̀ ní ládàá àwẹ̀ so yé báyìí sìn so ẹni tí ó bá jí bẹ́ẹ̀ tó yìí sí láníyàn pé òun gbà wẹ̀ ṣùgbọ́n Ọlọ́run ọba ò kádàrá pé kó jí nígbà tí ó rí sàárì jẹ sí ó jí ilẹ̀ ti mọ́ kó tó jí kó máa bá àwẹ̀ rẹ̀ lọ pẹ̀lú ògo Ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala àwẹ̀ rẹ̀ lálàáfíà pẹ̀lú ìpanupọ̀ gbogbo àwọn onímọ̀ tí ò sí ìyapa lórí ẹ̀ náà bí lè ṣe jẹ́ nìyẹn. tọ́ Ọlọ́run bá wa san yín ní ẹ̀san olóore èyí báyìí náà ni a fi mẹ́ni dúró kí Ọlọ́run bá kó má ṣe yí báyìí ní àsọmọ fún wa ọlá títóbi Ọlọ́run kó sì má ṣe ní àṣemọ fún àwọn Sheikh wa Abdulrazak Ejigbo gbogbo èyí tí wọ́n ti ń wí tí gbogbo ayé ń gbọ́ wọn lọ́tún lósì tó ṣe ká ní pé wọ́n sì ń gbádùn ọ̀rọ̀ yín àpadà sábúrú Ọlọ́run ní jẹ́ kẹ́ ẹ mọ̀ ọ́n nǹkan tó wàá dé báyìí tó ṣe ká ní pé ẹ fi máa sọ ìfẹ́ inú jáde Ọlọ́run ní jẹ́ kẹ́ ẹ mọ̀ ọlá títóbi Ọlọ́run ní jẹ́ kẹ́ ẹ máa padà sábúrú rárá ọlá títóbi Ọlọ́run àti gbogbo àwa náà tá à ń gbọ́ wa tá a sì ń wò wá nílé Ọlọ́run san gbogbo wa ní ẹ̀san olóore akí gbogbo àwọn ọmọ ìyá lórí iṣẹ́ AL-HAQQU TV ẹ kú ọ̀rọ̀ ẹ̀sìn Ọlọ́run san gbogbo wa ní ẹ̀san olóore èyí báyìí láfi máa dágbé fún gbogbo wa pé wassalamu alaikum wa rahmatullahi wa barakatuh.